ẹ̀yin aráalé ó lágbára o. Wọ́n ní ṣìgìdì wọ́n ní ṣe ló ń lé àǹtí wàhálà kiri inú ilé o. Wọ́n ní ṣe ni àǹtí wàhálà ṣe mọ̀ pé kábíyèsí ti lé wọn jáde tán ní tí wọ́n bá lọ wá fọ́tò Queen Naomi tó kó kúrò nínú palace wa wọn ò gbọ́dọ̀ wọnú palace. Wọ́n ní àǹtí wàhálà wọ́n gba family house wọn lọ wọ́n ní láàrin òru bí àǹtí wàrà ṣe fòdìdé nìyẹn tó ń sáré kiri ẹ gbà mí o ẹ gbà mí o ṣìgìdì fẹ́ pa mí o ṣìgìdì fẹ́ pa mí o ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o èyí tún lágbára o. Wọ́n ní gbogbo àwọn tó tẹ̀lé àǹtí wa wọ́n ní wọn ò rí nǹkan kan wọ́n ní àǹtí wa nìkan ló ń lé o àǹtí wa nìkan ló ń lé àǹtí wa nìkan ló ń rí wọ́n ní wọ́n ń bi wọ́n kí ló ń lé ẹ kí ló rí wọ́n ló ní ṣìgìdì níbo ló ti rí ṣìgìdì ṣé o fọwọ́ ara ẹ gbé ṣìgìdì wálé ni wọ́n ló ní òun lọ sí Benin Republic ibẹ̀ ló ń ti ra ṣìgìdì láti fi bọ ọdún olókun. ẹ̀yin èèyàn lé ẹ mà ṣàánú wa ẹ mà gbà wá lọ́wọ́ àwọn olórí yìí. Kí ni tiyín láti lọ bọ ọdún olókun? Ṣé ẹ̀yin ni ẹni tó ń bọ ọdún ni? Ṣẹ́yin ni princess èyí tó máa ń bọ olókun ni? Because kò yé mi rárá. Wọ́n ní àǹtí wo wọ́n ní kò máa ń ṣe nǹkan kékeré ẹ̀yin aráalé wọ́n náà máa ń sáré gan mà ní. Bí ìgbà tó yẹ pé ṣìgìdì yìí fẹ́ pa àǹtí wa aró ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé a sọ fún yín pé kábíyèsí lé àwọn olórí yìí jáde wípé tí wọ́n bá lọ kó picture yìí wá tí wọ́n kó nínú palace ti Queen Naomi wọn ò gbọ́dọ̀ wọ inú palace indefinitely mọ́. Ẹ̀yin náà mọ̀ tí wọ́n fi ní pé àǹtí wàhálà ó gbé àǹtí wahem lọ síwájú àwọn elders pé òun ló kó àwọn picture yẹn kúrò níbi tí àwọn kó sí. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ ti lé wọn kúrò nínú palace wọ́n ní àǹtí wàhálà ti gba family house wọn lọ ibẹ̀ ni wọ́n lọ ń sùn. Ẹ rántí wípé àwọn èèyàn ń sọ kiri náà wípé ìkan wà nínú palace kábíyèsí tí ṣìgìdì èyí tó ń lé àwọn èèyàn. Èmi ò ṣe gist yẹn nítorí wípé kì í ṣe pé bóyá mi fẹ́ ṣe àbí nítorí pé mo ní àwọn èèyàn wọ́n ń gbé fake gist mi kàn fẹ́ ṣe ni. Ṣùgbọ́n èyí yìí wọ́n ní bóyá òun ló wá àpíà lọ sí ilé àwọn àǹtí wàhálà nítorí pé wọ́n ní àwọn ni wọ́n lọ rà ní Republic of Benin. Nǹkan tí wọ́n sọ nìyẹn torí wọ́n lọ béèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn ni wọ́n lọ gbé wá wọ́n ní àwọn rà ní Republic of Benin. So àwa mọ̀ bóyá tí wọ́n rà òun ni wọ́n ló ń àpíà nínú palace kábíyèsí àbí òun ló ń àpíà nínú family house wọn àmọ́. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly la wá sọ fún yín ẹ̀yin ará ilé. Ìgbà tí wọ́n ti wá sọ bẹ́ẹ̀ pé àwọn ni wọ́n lọ rà á wọ́n mọ̀ pé àwọn náà gbé wá láti Republic of Benin wípé nǹkan tó ń gbé wá ló ń lé wọn ẹ̀yin ará ilé. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní ọdún olókun tán máa ń ṣe wọ́n ní àwọn olórí máa lọ ra oríṣiríṣi àwọn nǹkan bíi ère bí nǹkan tó fi ń bọ olókun
bí igbá wọ́n ní gbogbo ẹ̀ náà lọ máa ń rà. Wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ṣe wá lọ ra ṣìgìdì wá wọ́n ní kò yé èèyàn kankan wípé torí nǹkan tán gbé wá òun ló ń lé wọn. So nǹkan tí àǹtí wa Aru sọ ni pé àwọn làwọn lọ rà wá láti Benin Republic o, wípé ńgbà táwọn dẹ̀ gbé dé inú palace làwọn gbé lọ. So definitely tán gbé wá láti Benin Republic náà ló ń disappear tó ń lé àwọn èèyàn nínú palace kó tó dé pé wọ́n tún wá lọ sílé wọn, wọ́n tún gbé lọ ọbẹ̀ kó tó wá máa lé wọn kiri. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn la wá torchlight sí. Nǹkan tí ò yé mi ni pé kí lẹ̀yin olórí ń wá kiri náà, kí lẹ̀ ń wá kiri? Ṣé mọ̀ pé wọ́n ní wọ́n tiẹ̀ kọ́kọ́ wọ́n nígbà tán rí kinní tó ń lé àwọn èèyàn kiri wọ́n ní pé àǹtí wa Aiye ló gbé wá. Wọ́n ní àǹtí wa Aiye ní pé àwọn ò rárú nǹkan báyẹn ń tà wọ́n. Wọ́n ní àǹtí wa Aiye láwọn kọ́ láwọn gbérú nǹkan báyẹn. Wọ́n ní ìgbà yẹn àǹtí wa Aru kò sọ ọ̀rọ̀ ó dákẹ́ ni o. Kẹ̀bà mọ̀ ẹ́ pé àwọn olórí yìí gan wọ́n máa ń ṣera wọn. Fúnra ara yín lẹ lọ́ ń fi ọwọ́ ra nǹkan tí ò yẹ kẹ́ ẹ fọwọ́ rà. Nítorí pé kí ni? Nítorí pé ẹ fẹ́ oppress ara yín. Nítorí pé ẹ fẹ́ ṣe bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ mọ̀ ọ́ ṣe jù. Kò sẹ́ni tó lè ṣe tó yín, ẹ̀yin nìkan lẹ mọ̀ ọ́ ṣe jù. Ẹ wo ibi tó já sí fún yín nìsín. Ẹ̀yin ará ilé, gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín. Ẹ̀yin subscribers wa tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, ẹ kú àdúrótì. Ẹ̀yin tẹ̀dẹ̀ ti wà tẹ́lẹ̀, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúrótì. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń subscribe. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Òkè ni ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.